اللهم صل على سيدنا محمد وآله وصحبه اللهم صل على والله ما بستحمل tí gbogbo jama'a náà sì láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìmáàmù mọ́ṣáláṣí lọ́dún tàbí láàárọ̀ yìí مولانا الشيخ سليمان المسلم بالله حدام الله حياته حفظه الله ورعاه ذلك اخو السكين الشيخ عثمان فاروق حالا وسهلا ومرحبا بكم مواكب وعليفه لا ترى عليفه وعيسى عليفه وعبد الله عليفه وعبد المؤمن gbogbo àwọn àlífà ó fi délé àná mi náà wọ́n kí bàbá ìmáàmù àgbà bí a bá ti kí wọn tán ìjókòó náà bẹ̀rẹ̀. tí wọ́n bá ti wà nídòó pé wọ́n. Now, ètò bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ ti wáyé ní fi ọlọ́run àtàná Muhammad wá. Máa bá ti ṣe àwọn àgbàlagbà lérí ìjòkó wọn ẹja lọ wábi ìjòkó sí. Ẹni ọba káyìn kúrò lójú agbo, ọwọ́ àná àwọn tí òde tò yóò tò. Bàbá wa Justice S.O. Muhammad, wọ́n ti ń bẹ pẹ̀lú wọn lọ́kọ̀ṣàjà rí níbẹ̀. Àgáwáìsì kan. A sì sọ bẹ́ẹ̀ fún àwọn. Báyìí sá, ẹ pé Dámilọ́lá wọn ní mọ́tò rẹ̀ ló jí ẹ̀mí àkàrà lọ́nà. Tó ti bọ́lẹ̀ náà kọ́ ni. Ẹ dákun, àwa tí àwa mọ́tò ṣòfin máa ń wọjú àgbo, wọ́n ní kí ẹ dákun, ẹ máa yọjú sí wọn. Mo kí àwọn bàbá wa ní ilé báńkì lọ́wọ́. Àwọn báńkì ẹ kọ́ àpò yẹn. Bàbá yẹn máa àlámọ̀ ìwọ̀n àlámọ̀ ìwọ̀n síbi tí a bá wà. Nǹkan méjì ni mo máa ti dàníyà sí. Àkọ́kọ́ ni pé tá a bá wà bí táwọn àfáà wa bá wà, kò yẹ kí wọ́n júwe ìfarabalẹ̀ wa bí tí rí. Nínú definition tí wọ́n fún wa ni pé al-murid amama shay'ihi kal-mayyit fi yadi ghasilihi. Tẹ́lẹ̀ bá jẹ́ mùrídìí àkíkí, gbogbo ṣéwù rẹ̀ rí kò rí,
yóò máa hùwà bíi pé òun wò lọ́kàkán báyìí ni bọ́ọ̀ bá wa gbẹ́sẹ̀ wùlé ẹ̀dá pẹ̀já pọ́lọ̀ lé anta abudallah ka annaka tara wa in lam takun tara fa innahu yaraka. Bàbá báyà kí wo kálukú níṣẹ́ pé ìwọ lọ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ àdúrà fún mi bọ̀rọ̀. Ibas ko ike sí àfàwà Muhammad Ali òun yóò bá wa ka Al-Qur'an. Ẹ dá gbogbo ẹ̀yin tẹ́ wà lójú agbo tí ò bá ti sí mission kankan ẹ wá bí ìfìdílé. Now, lẹ́yìn àwọn tí wọ́n wá yìí lẹ́nu Mọ̀lánà Sheikh Suleiman ni wọ́n ní kí n sọ fún gbogbo ẹni tí ó kí àwọn gbọ́lọ̀ ti bá yín kí àwọn ẹ má wàá mọ́ o. Nínú téèyàn lè ṣe fẹ́ni tí bá ń gbàlejò púpọ̀ ní kẹ́ ẹ bá tilẹ̀kùn béèyàn bá délé òkìtìpá wọn máa tilẹ̀kùn torí pé ìmọ̀ kíyàn jọ́mi padà wá di iṣẹ́ jẹ́wọ́ afárá ríro ẹni ó bá sì ní jọ́bọ̀ láàfíà sí àìtún bá jẹ́ mọ́ ẹ dákun mo bẹ̀ yóò kíkí ẹ sọ̀spẹ́ndì rẹ̀ Mọ̀lánà Sheikh Suleiman ló ní wí bẹ́ẹ̀. Náà ẹ lọ súnmọ́ ẹ láti bẹ̀ yẹn. Bàbá ìmáàmù àgbà fún gbogbo olú Ìlọrin àfisọ̀hún lọ́wọ́ ara áwù ó ti lọ pé nǹkan méjì lèyàn fi máa ti jẹ́ Tìjàníyà bẹ́ẹ̀ bá ṣe Tìjàníyà tí ọba ti ní méjì ń kọ́ lọ tọwọ́ gbà yóò ṣe tẹ̀lé ní ìdùnnú bára rí balẹ̀ ń bọ̀ bá wà lọ́wájú àwọn àfa èèpọ̀wọ́. Ẹlẹ́ẹ̀kejì kọ́ ọmọ máa ti ń jádíyá ní bàbàrà olú ẹ̀ ń pọnmi sápẹ̀rẹ̀ ni. Nígbà tí bàbá wa ìmáàmù àgbà wa ń tọrọ àdúrà lẹ́ẹ̀kan kọ́lá bí ó sọ̀dọ̀ ti. wàgádà kàmádáyà bìí yahudulẹ̀ ànsúrà àní zakartuka ya bashiru wajanibi àní zakartuka ya bashiru wajanibi. Makarima filibari abimisa wana takasituka miwarao liarati lakitu asma zamani lijawara ana ma zakartuka mata au fi kibatim ana ma zakartuka متى في غيبة إلا وذكرك كان أمتى محضرا مما مداتك يا إمام فإنه أدفع المقام على المعاني الأنباء وأبرت داري والقرون بمن مضى وعبرت داري والقرون بمحمد القول بشير بها الإمام الأكبر القول بشير بها الإمام الأكبر وعبرت داري والقرون بمحمد القلب بشيرا بالإمام الأكبر القلب بشيرا بالإمام الأكبر وعبرت داري والقرون بمحمد وعبرت داري والقرون بمحمد القلب بشيرا بالإمام الأكبر القلب بشيرا بالإمام الأكبر
هذا الزمان جلاله ولقاه ومشى البصير بالجوار الأدوار مهما عملت لقل وعبرت داري والقرون بمن مضى القلب شير بها الإمام الأكبر القلب شير بها الإمام الأكبر وهو الإمام إذا طلبت بقدره شوى النجوم أروح أدركت الزرع وعاد المرسلين فما يرى جد الزمان بمثله فيما حتى ظننت الشافعية ومالكا وأبا حنيفة وابن حنبل وعاد أحد المرسلين فما رأى جد الزمان وعاد أحد المرسلين فما رأى جد الزمان بمثله فيما أتظننت الشافعية ومالكا وأبا حنيفة وابن حنبل إشيا إمام المسلمين يسرون منك الجناب أعز من البشر إمامنا الملوي لقيت بك الأولى أددا وألتئف الفضائل يا أيها الملوي سلما إننا كنا بمثلكم أعز وفخرا كنا بمثلكم أعز وفخرا إرهام شجان إرهام شجان ملعلي بلاد وحركة òfin gbogbo àwọn bàbá wọ̀nyí òfin wọ́n ṣe sọ fún wa lọ́rin. Irham Shadian Malaha. Òfin wọ́n ṣe kàn fún wa lọ́rin kọ̀ọ̀tà òbí rẹ̀. Mayaki gada bàtọ̀lì ìjára tí wọ́n fẹ́. Mayaki gada bàtọ̀lì ìjára tí wọ́n fẹ́. Zabal gurub binajimi ufuki fadilati mayaki khalifatu kayfa mislu ufusa mayaki sukarta walam yamuti man yusikaru mayaki ufuta al-hurra min bayni al-wara mayaki ufuta al-hurra min bayni al-wara أكرم بجمهرة الأجلة إذ أتوا لك الوهم يكي وجهه فرا هذا إمام المسلمين وإنه فضل البشير كفى لقبرك أهما وإمامنا الملوي ما هو الغنبري والشيخ غنبري وشاهد أنصرنا شافونا كما كبارا وشاهد أنصرنا شافونا كما كبارا الله أكرمنا بمجمع كلهم كنا بمثلكم أعز وفقراء كنا بمثلكم ما يأكل خليفة في الطريق تحيته أنت عليك من الغمام إذا جرى أنت عليك من الغمام إذا جرى. السلام عليكم.
La ilaha illallah. Àbádé wọn máa bọ̀. Wọ́n mi máa rọ̀ dákínà yóò fi kó. Rizqullahi yatafawat. Ọlọ́run yìí fún wa nírú kan náà. Irú ìtọ́lọ́mọ Bàráwì kò gun èmi. Kéèyàn máa rọrin lábákìyà lójú agbo. Kọ́lá àwọn olórin Yorùbá tó ń gbèdè bàbá wọn ní sápá wọn lérí. Tí wọ́n tún máa rán wọn létí pé màláàjì yìí mọ́ ni. Gbogbo àgbàlagbà ní Ọlọ́run ní gba làákàyè náà. Yọ̀wọ̀ la Mọ̀lánà Sheikh Suleiman ọgbà fún tó ń pè wàhúwà hayyadaka biruhil Qudus. Òní sì wí, òní sì sọ. Gbogbo àgbàlagbà náà ní kí n tọrọ bẹ́ẹ̀ fún yín. Bàbá ìmáàmù àgbà bí ẹ bá ti wà ń kalẹ̀ báyìí kò sí bẹ́yàn ti wò ó tó yóò máa bomi díẹ̀ dì í. Kọ́nà mi máa ń sọ lẹ́yìn pé bó bá wà wájà àwọn àgbàlagbà ìmáàmù wo ìjáyà bóyá màmú tó kó wọn. Lọ́fẹ̀ẹ́ wí. Bí a bá wà wájú ti yín tó láyà wọn ọ̀já. Ìjọ ọjọ́ ọjà láyà náà ni pé yóò wọ̀ náà. Ó tọ̀ wọ́n láyà sí náà. Torí bí yẹn bá lójú tì yóò ti ju Ọlọ́run lára. Àwọn ọmọ àwọn afáwà kan méjì ni wọ́n kọrin ọmọ èké lẹ́lẹ́kejì náà. Ẹnìkan òun kọ biography bàbá. Bí àǹkiri ti wà yìí kò sí bẹ́yẹn ti lè jọmọ kéwú. Èèyàn lè parí kiri ìṣẹ́jú kan pé yẹn sábà kòkòrò tí wọ́n gbẹ́bọ̀ fún tó sì kọ́kọ́ sí ìdàrẹ́rẹ́ fún ọba Kàkàdírì lérí ìjókòó kan. Èèyàn wà lọ bí jẹ́ ti tẹ́ yóò tún lọ wò ó yóò tẹ̀kì ìjọ mẹ́ta nítorí òní yìí nìkan náà ni. Bá àbájẹ́ wọn wá wí kankan bẹ́ẹ̀ discouragement ni ó jẹ́ fúnjọ́ mi. Ẹ̀dá kọ̀ọ̀kan làkó sẹ̀sẹ̀ méjì mẹ́ta mo fẹ́ tọrọ yìí sì lè ní. Tọ́ wọn láwọn yọ̀ǹda. Ẹlẹ́ẹ̀kejì mo ti tọrọ lọ́dọ̀ àwọn bàbá ìmáàmù ẹ̀yin tẹ́ẹ̀ka náà mo fẹ́ tọrọ lọ yín sẹ́ẹ̀ ní kàmí lábú. Bẹ́ẹ̀ni, àṣẹjú bẹ́ẹ̀. Ìta tọrọ fún wa kẹ́nìkan má lò ó gbó. Kọ́wájú bẹ́ẹ̀ lọ. Náà, àbáwa ayákàlá. Tí ẹ náà ti wà lọ́dọ̀. Ẹ dákun. Àkọ́kọ́ ni Abdulbaki Muhammad Awwal Al-Gambari. Sọ́wọ́kì Jibaan. Sọ́wọ́rì. Ọlọ́run kan ẹsẹ̀ 5 sí 6. Ó ti tó àpẹtìlá yìí fún gbogbo èèyàn. Wọ́n máa kà yíkù. Baba Aleja ẹ máa bí ní tí ń sọ yìí. Àbádàgbà àrọ́wà àsìkúmọ́ àgbà kò sí lẹ́nu àwọn méjèèjì. Bí àfáàndá ní tútú de ké ṣe ń kúrò abẹ́ ẹ̀wọ̀n rẹ̀ gbogbo ẹni tí ń bá jẹ́ ìrùn ẹ̀mí rẹ̀ onígun kì í ṣẹni tí ń jẹ́ ìrùn ẹni tí ń jájú sẹ́ni tó jù lọ lẹ́mí rẹ̀ onígun. Sódìdé ẹ lọ tètè lọ kéde wa àti mẹ́ta lánàá à ń lọ bìkan. Tọ. Wọ́n kíná ayú nẹ́ẹ̀sì. Tí wọ́n bá ń béèrè lọ́wọ́ rẹ pé ta ni inú èèyàn. Aṣírò fàní sí bàtà. Ta ló ní ìran tó dáa tí wọ́n bá ń bí ọ́. Àkúlù lásì náà wá Tìjàní yíyọrí tẹ́kì. Ẹni ọba lọ láyè Tìjàní ìdẹ́lẹ́bí ire ni àbọ̀ àtiwárí gbogbo wọn yẹ ẹ̀hàn náà yìí. Bẹ́ẹ̀ gbọ́kù wàhálà. Ẹni tí wọ́n ní. Bàbá àwọn onímọ̀síyàlá béèrè ipe níwájú òkú ló yẹ ká dúró ni àbẹ́yìn òkú. Èsì tá a gbá ni ọkọ̀ sọ ní ńlá tẹ́kùn ná àṣà. Sá máa jẹ́ pósí tí wọ́n fi gbókù. Bó wá ni pósí tí wọ́n fi gbókù ni gbogbo ẹni tí ń bá ń pariwo níbi tí wọ́n ti ń ṣe òkú. Pósí ni wọn ò gbé ọmọ àlè sínú wọn ò gbé ni.
ó sì ní gbogbo ẹni tí bá ṣe kọ́dà bí láyé láyé yẹn ṣe ń gbà náà àfi kẹ́ ẹ ṣe pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. Nkila ẹni tó lọ yẹ níbẹ̀rù Ọlọ́run ni bó ti lágbára bàbá kọ́dà kì í jẹun yó. ayunasi. bí a bá ní ta ni. Aṣírọ̀fà ní síbàtàn. tó dé tó dáa tó ní ìrìn tó dáa. Àkúlù lẹ́sí náwà Tìjàní yíyárí tẹ́lẹ̀. ẹni ọba rìn láyé Tìjàní èèyàn ni jẹ́ àyíbá tí wàá rí tí gbogbo èèyàn wà ń tara wọn pa yìí wọ́n yìí sì ṣàṣìra wọn ó di mélòó. Wọ́n ń fọ́ káràlà kìrọ́nù bìlì. bí kálukú ń bá ń ṣe fáàrí. Bìlì jídì. pé bàbá mi àfáàní bàbá mi àfáàní. Kulluhum. bẹ́ẹ̀ ni. Fàfọ̀lílí fáhàrù mi ṣéhì Tìjàní mo wá síkì. ó ti mánu bá a dọ́dọ̀ kàdírí abẹ́ bí mi gbogbo fani lọ́dọ̀ ní káàbọ̀ ògbé mi kó bá a bá ń dọ́dọ̀ kàdírí ẹ̀ gbọ́ tiwọn náà nítorí àìrè èèyàn. Bàbá ni àbá gbogbo ẹni tí tẹ̀lé Tìjàní wọ́n á sí èrè. wọ́n á sí èrè àfi wá sí wọ́n á rí tí gbogbo ẹ̀ wá dé bẹ́ẹ̀ fẹ́ kókò jáde wàhálà bẹ́ẹ̀ fẹ́ gbé wọlé wà kọ́dà mo ti sọ kalẹ̀ torí ìfẹ́ kẹ́ ń kú sí mi. tí n bá síwọ́ kẹ́kọ̀ọ́ kírun sí mi nínú ilé ìlà kẹ́tọ́ sọ́ di Tìjàní. àbá Abdulrahman tó lọ yìí. bàbá wa àgbà ní màlẹ́. ẹnìkan ò rí wa. wọ́n ní ọ̀rọ̀ tẹ sọ nísìnyìí. wọ́n láwọn ọ̀fẹ́ kọ́lọ̀ náà kọjá báwọn. wọ́n ní ká ṣe làkàdíjà gùn ẹ̀mí àwọn ogun ẹ̀mí tí inú ogun dáadáa. Bismillahir Rahmanir Rahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Wa in tawallaw faqul hasbiyallah. La ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbil alamin. Àmín Ọlọ́run gbà bẹ́ẹ̀. Jazakumullahu wọ́n ní khairan. ní ilé àbíkan alábíà tó lé kẹsí ìfòtúmọ̀ ìlànà. Bismillahir Rahmanir Rahim. Ilé àbíkan wọ́n ṣe. Ìmáàmù ti dé. Àbá ìmọ̀ máa gbà ń bá yín wí. Akramakumul karim. Bàbá àwọn àgbà, wọ́n ní àlàáfíà. Làlàáfíà ọmọ jẹ́. àlàáfíà tó lé kan wọ́n lẹ́yìn ti gba bòmí lọ wọ́n lọ́kàn wọn ní lé sí. wọ́n ní àlàáfíà ìyá àlàáfíà. Ẹ máa lálàáfíà ni. Bàbá Mùkádàmù àgbà. Wọ́n ní kúlà oṣù méjèèjì. Tọ́, mo ti gbọ́. Àlàáfíà, Ọlọ́run máa ṣe fún wọn. Bismillahirrahmanirrahim. Kúlà oṣù méjèèjì falaki ní sharri ma khalaqa wa min sharri ghasiqin idha waqa wa min sharri naffaathati fil 'uqad wa min sharri hasidin idha hasad. Bismillahirrahmanirrahim. Kúlà oṣù birabbin nas Malikin nas, ilahin nas, min sharri waswasil الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس آمين وبتا آمين آمين يا الله. Wọ́n ní àgbọ́yé ló pàtàkì. Wọ́n ní bí bá ti tún wá ń lé kan sí un. Àbí bá gan. Yasiru ila al-majanin. La ilaha illallah. Ó ti dà láàfíà ti wèrè nú ni. Àlàáfíà. Tí fi àfíà wọ̀nù. Wọ́n ní kí ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ìhùn làbẹ́rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún Bàbá Mùkádàmù àgbà. Kò lékan. Kò lékan. Alhamdulillah. Ṣé Olùkùmán? Ìmáàmù ti dé. Sọ̀rí pé ìmáàmù ní. Ìmáàmù tuntun rọ àdìdé dúró bá mi lọ wa. Yòókù bá ètò ìwé ti yé ọ. Kí wọ́n á tú fún ọ ni. Mátínù àti Sẹ́rí ní wọ́n bá pàdé ara wọn tí àfa bá gbárí tí ẹni tí ó ṣe kìnìún náà gbárí. Wàhálà ọ̀fẹ́ bá ààrẹ tíra. Nítorí eléyìí, innal imamata. Innal imamata. Rutubatun wa amanatun. Man nalaha. Nala sa'adata wal muna. Innal imamata. Àkọ́kọ́ tí ń jẹ́ ìmáàmù. Rutubatun. Ìyá ayé àtọ̀run ó ti di tẹ́ tó bá jẹ́ ìmáàmù.
وأمانة àmánà Ọlọ́run ti dọ́wọ́ ẹ̀ من نالها ẹni ọdún ọwọ́ àwọn fi fún ọ ni àbí wọ́n ní ìgbà wọlọ́kàn نال السعادة olú ẹ ti rírí ilé ayé àti tọ̀run والمنى gbogbo téèyàn wá kí ọmọ adé pẹ wá jòkó jẹ́ àlè ìlórí kẹ̀yìn sówó ọba àdúrà tèmi ó sì fún ọ gbogbo àwọn kábínẹ̀tì àti tuntun àti èyí tí wọ́n lò tẹ́lẹ̀ àti tí ó tó kún sàrọ̀ra dìde bówó bá dé báwọn ìmáàmù àgbà bá sì dé torí wọ́n padà wá nù lé yín báwọn ìmáàmù àgbà bá dé ẹjọkọ tiẹ̀ níbi kí wọ́n máa wá jíṣẹ́ fún ọ ni má bá wọn dédìí owó gbogbo ẹ tí ń bá ń dì mọ́wọ́ ẹ̀mí wọn ikú nítorí eléyìí wassalamu alaikum. Honorable Ali oníkà bàbá mukadamu àgbà ní 2000 naira. ẹ ṣeun bàbá wa mukadamu àgbà hafizallahu wa nasarahu wáàsí tòní kọjá kéye wáàsí yóò ṣe kámọ sí tẹ́lẹ̀ lórí pé bí dàláìlù ni ẹ ti wọ ẹ ti kámọ sí nǹkan yẹn ẹni tí ọba máa kéwù nìkan ni ò ní rí ká èyí tẹ̀sí ti ṣeun ó ti yé gbogbo kálukú wáàsí mẹ́ta ni wọ́n ṣe fún wa bí lónìí wọ́n ní àwọn Tìjàníyàn ẹlẹ́bí níran ni wọ́n bàbá mi ní wọ́n sọ bẹ́ẹ̀ a ní alámọ̀là ni wọ́n pe Tìjàníyàn ẹni ọba súnmọ́ wọn lọ́mọ pé wọ́n ń rò ó ìgbó lọ́wọ́ adó yán tí odò rẹ̀ ń pariwo rẹ̀ kì í ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ yé wa pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ̀ máa wá wòlíì kí ìjọba kú tẹ̀ ní wa láàyè rẹ̀ àwọn àgbàlagbà fẹjọ́ wa sọ pé à ní àwọn là wọ́n ní à ní àwọn là torí pé àjọ máa wọn ni wọ́n fi sọ pé àwa nu Ọlọ́run àmọ́ bọ́lọ̀ ti ṣe wọ́n ẹ má jẹ́ ó sọ pé àwa nu Ọlọ́run ìjọ tẹ bá ti gbọ́ pàfà kan kú ẹ lọ́bẹ̀ jẹ́jẹ́ ẹ má jẹ́ àdéjọ àwọn àgbàlagbà yìí rú mọ́ ẹ̀yin náà máa kú mọ̀ kí èèyàn kú mọ̀ kírun sí yàn láì mọ́ ládá tí bẹ́ẹ̀ àwọn wà lẹ́wọ̀n arájí pé ṣéwù ẹ máa wá bu apá rẹ̀ ẹ máa bu èjìká rẹ̀ bàbá wa Rásímù Aláyá ní bàbá àgbàríkìdó wọ́n wá ní wọ́n ṣe wáàsí bàbá Rásímù Aláyá wá ní Ìlọrin subhana rabbika ìbàjẹ́ ta kókó mo wá wà lọ́dọ̀ bàbá wa ń kọ̀rọ̀ ọjọ́ kan àwọn ni wọ́n ti sáré rẹ̀ fún mi wọ́n wá nígbà tí Rásímù dọ́dọ̀ àwọn padà ń gẹ̀ ẹ́ ṣe á ní òṣèwà àti pọ̀ bá fẹ́ sí wájú wá sí dandan ni ọwọ́ ń pariwo wa Ìlọrin ìwọ́n náà Èkó tí wọ́n náà ti wọ́ Èkó. Rásímù Aláyá wa ní ó nítumọ̀ ní ṣéun sì dínkù yìí Àgbàríkìdó mọ̀ nígbà wa wà lọ́mọ eke tí bàbá náà bẹ̀rẹ̀ àwọn àna àwọn táwọn àkàtì gbé ẹ lọ lé ẹja gbogbo kiri burúkú tí ń lò àwọn ti ká sọ sáwí àwọn arúgbó Ìlọrin náà lọ́wọ́ tó ní òṣèlú rẹ̀ báyìí àsọ̀nà lọ́yọ̀rú àwọn ìjọ ọ̀jẹ̀ káwọn òfin gbé nǹkan wọ́n gba bàbá tó kọjá lé mọ́yàkí tó yàkí orí òpàlẹ́ lóde ọwọ́ á kú ọwọ́ amúra kankan sẹ́yìn lọ́dún àwọn àjánà Ọlọ́run wa rò pọ̀ fà òpin aláàlú láyé àwọn mẹ́lágọ̀ tí wọ́n ràbù rẹ̀ sí wọ́n bá ń pè dé tẹ̀yìn wa ní ọ̀dọ́ ní ìkẹ́ni ẹ̀kejì nù ẹ̀kẹta tí bàbá wa wí fún wa ní wàásí ọ̀ ni pé àwọn tá a jẹ́ Tìjàníyà ẹni ọba ti joyè ti sọnù àwọn tó hàn bá fira wọn mú kí àlífà wa bàbá Miskin ọlọ́dẹ àríyípẹ́ ní Tinubu àwọn tá a gbé síta in 1964 Ṣéhù Ìsá ní òde àbùdù bàbá mi ló sọ fún categorically ní gáàjì búsàárì Ọlọ́run lè pẹ́ mi ó kù kó máa ń gbọ́ Ọlọ́run lè pẹ́ kíní yìí máa ṣe nǹkan rẹ̀ nínú ilé rẹ̀ ni o yóò padà dẹ́gbẹ́jọ dá o láti ìgbà yẹn bàbá tiwa bó bá ti ní tọ́ parí ta òdí àbọ̀ parí kiri kan ní ó tó fún ọ ní ọwọ́ Tìjàníyà ẹrú a máa bàyà àti lọ òmíì láti kójọ bàbá wa Ìmáàmù Fúlàní Tìjàníyà ni wọn bọ̀dẹ̀ ìyá mélòó ló rí wọn pé wọ́n wá nítorí àwọn nǹkan kan tí ń dẹ́rù bá àwọn èèyàn ni wọ́n ní kẹ́ ẹ dàpọ̀ àwa tá a wà tí wọ́n tá a sọra wa lẹ́nu táyé tọ́lọ́ sì fi àyè náà sọra lẹ́nu tá a lè wọlé mọ́ lórí ò lè sọ pé ṣé Sulemani ṣe Tìjàníyà àwọn bàbá Agbájé ò lè yọ wọ́n mọ́ bàbá wa Ṣàráfù ò lè yọ wọ́n mọ́ àmọ́ ẹ má jà bà wọ́n lójú jẹ́ wọ́n gba kámú ni o bá wọn ti ṣe lẹ́yìn àwọn afá wọn ká ṣe
nígbà wọn ọ̀rẹ́ lómi wọn fi wálẹ̀. lórí ìdílé ẹ jẹ́ ká máa lọ síbi àlùfídáwù wátara o. tọ́ ká tó lọ bẹ̀ ayá kan lọ. wọ́n wá ní ká tọrọ bàbá wa mùkádàmù àgbà. náà wọ́n ní ẹni tá à ń tọrọ fún ni bàbá mùkádàmù àgbà. wọ́n ní ẹni àdúrà níyì. wọ́n ní ẹni àdúrà níyì o. ní gbogbo bí èèyàn bá ti gbé ká gbogbo ẹ̀lẹ́bí lẹ́tọ̀ọ́ sàdúrà. wọ́n ní gbígbà fún ọlọ́run tó gbà fún yín. ìgbà mọ́ ọlọ́mọdé ọwọ́ náà lọ yín o. àwọn àgbàlagbà wa ọlọ́run ṣàlékún kẹ́kẹ́ fún wa. wàdúrà ẹni sùúrù ọlọ́run ní ìdá yìí ní ṣerú ẹ máa hàn kankan o. kùránì èso ń jẹ o. kìí ṣe tẹ́ màá tí wọ́n máa há o. wọ́n máa farabalẹ̀ ka kùránì ẹgbẹ́ kalẹ̀ máa lọ jòkó yín o. wọ́n ní kẹ́ fílẹ̀ bàbá Imam Gabari kẹ́ fílẹ̀ kẹ́ bá jókòó. wọ́n dùn à. bàbá wa ní bàbá Imam Male ní owó àdúrà kan fún bàbá oníwàásí fún mùkádàmù àgbà ni. ìdá àbẹ̀náwó kan fáwọn arúgbó wa ẹ̀rọ ọlọ́run tó mú 2000 yìí wá kílẹ̀ pé. Bismillahirrahmanirrahim. Ìmáàmù tuntun wá ní 2000 náà wà ní. Ma wadda'aka rabbuka ma qala wal akhiratu khairun laka minal ula. Wala sawfa yu'tika rabbuka fatarda. Alam yajidka yatiman fa'awa. Wajadaka dhalan fahada. Wajadaka 'ailan fa'agna. وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. آمين آمين آمين. بسم الله إنا أعطيناك. بسم الله إنا أعطيناك. فعلا بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. آمين. sẹ́ẹ̀dì gbogbo ẹ̀yin tẹ́tẹ́ àǹkà bẹ́ẹ̀ yẹn bá àǹkà láti kò yí olúwa fẹ́ràn bàbá wa Mayaki tó lásìkò tí wọ́n fẹ́ tọrọ fún wọn rèé kò wá sígbà tí wọ́n fẹ́ tọrọ gbogbo wa la fẹ́ ká participate níbẹ̀ kò sí téèyàn fẹ́ á nísìnyí tí èsì pọ́ fẹ́ dètò irú ni ẹ dákẹ́ farabalẹ̀ náà. Nígbà tí bàbá wa á máa lọ sínú fìdá wọ̀tàrà ṣùgbọ́n ká tó lọ bẹ̀ àṣàní ìfẹ̀yìntàn àṣetánì gbà mí lágbè lọ́yà wa Ali Abdullahi Atada Al-Mahami Al-Gambari ó kọ tẹ́rìjùmọ́tò àyàtì bàbá àmọ́ kò sáyè kíkà mọ́ òpin tẹ́rìjùmọ́ ni bàbá wa mùkádàmù àgbà ti sọ ṣùgbọ́n níparí tẹ́rìjúmà àbá àfẹ́sẹ̀ orin mẹ́wàá kan síbẹ̀ nínú ẹsẹ̀ orin mẹ́wàá yìí bàbá Imam Fulani ti àpúfù mẹ́tẹ̀ẹ̀ta fún mi lẹ́ẹ̀kan èyí ti gbọ́dọ̀ bá púfù àwọn ọ̀lẹ́ kò wúlò bí bá gbé lọlé màámi dákun kọ́ ẹsẹ̀ márùn sọ pé lọ́ọ̀yà ni ọ́ ẹ̀sìn máa kéyìn orúfin tọ̀. بسم الله alálẹ́ tẹ̀sírí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أنا ليت سري لم أرى اليوم مريضا بفجأة قبض روح الشيخ أبي الوفا ومن الذي عاش من الدهر سربدا ولو طال عمرا بل
لا ولا قد الله مولانا على الخلق كلهم بذوق المنايا لا مرد لما قضى فراقك يا هذا لحزن لكلنا وذكرك دوما في الفؤاد مددتنا رضيت بلحد يا خليفة قومنا إلى ما وحتى ما أبانا أبا الرضا بابا ماياكي آذاره لا تذلل فشمر بها صاحي تفوز وتصطفى Baba Mayaki, an encyclopedia of righteousness. Baba Mayaki, an encyclopedia of righteousness, was an exemplary life full of generosity and kindness. You rescued some souls that were being soaked in darkness by the power of knowledge, not ignorance, nor foolishness. Death, you've done us a great loss by taking away from us a father, a mantle, and a boss. The wound that can never be repaired is created in our heart by force. Oh Lord, indeed to you we belong as everything.